Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. Ọlọ́run ló tó tàbá dẹ̀rìn láti bíbí títí dé Màdúgùrí tílẹ̀ pín sí Nàìjíríà wà yìí irú àbáṣà kan dẹ̀dẹ̀ Paramount music ó ṣọ̀wọ́n Ọlọ́run ò tiẹ̀ tí ì dá àfi bí Alhaji Barister bàbá wa wọ́n máa ń ní irú Ọlọ́run ní òsì irú ẹ̀dá pọ̀ rẹpẹtẹ àwọn Ọlọ́run fúnra ẹ̀ tó ń ṣe ẹ̀dá kò tí ì dárú Alhaji Barister ó ti yẹ yìí bẹ́ẹ̀ náà ni ò ti dárú ìmọ̀ Alhaji Barister náà ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó pin. Aláṣẹ àgbẹ̀ta ló ń bí yàn. Fáìbọ̀yà àjọ̀dá. Aláṣẹ àgbẹ̀ta ló ń bí yàn. Fáìbọ̀yà àjọ̀dá. Bí mo ṣe lákọ̀ọ́dá mi, mo fọ́ pẹ́tẹ́pẹ́tẹ́. Mo kọ́ ya àjọ̀dá.
ọ̀gbẹ́ni dákun ẹ̀kú máa fi kọ́ mi lọ́rùn dákun ẹ̀kú máa fi kọ́ mi lọ́rùn. Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.